keep quiet. Since you've reached out to the brother, you've explained, keep quiet. But I think at this, somebody commented on my page, may you bury your children. I think that is serious. Why? 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 What have I done wrong? What? I'm doing this because I hold my fans dear to my heart. And you know, this social media era, you have to be careful. If you keep saying, I'm not going to talk, people will accuse you wrongly for what you did not do. You understand? People will say a lot of terrible things about you. And I'm not ready. I'm not ready because I'm so unhappy. Jumoke, the late Jumoke Aderomu, I met her years ago as an actress, you know, gave her some roles. She featured in Jennifer's Diary. She featured in Industries. And that was it. That was it. That was it. Acted her role, got paid, and left. So sometime, I can't remember, Jide Obano will remind me. So I just, from the blues, I just messaged Jide because even after, you know, Jennifer's Diary is on a break. And we're not working on the project. So most of the cast, we don't really see. Only once in a blue moon. So I just messaged Jide because Jide and Jumoke, they are close. They were close somehow. I'm not, but I used to see them, they just share back then on set. I said, Jide, where is Jumoke da? He now go back to me and say, I'll come back for Sheni. Jide, you can remember when you come back that they should be calling her for jobs. And I said, where is Jumoke? They should be calling her for jobs. I said, okay, fine. Let's call her for a job. I said, okay, no problem, we'll call her for jobs. But you all know, after I tried called you, I've not done any project. You know, there are people like that, a lot of talents. I watch a lot of TikTok in. I don't go to blogs. They send different things of blogs to me. As long as my name is not being mentioned, I do my thing. I face where I'm going to. Yes, I'm strict. I'm very strict. Yes, I will not take nonsense. I'm focused. Whoever works with me that wants to go, can go. Whoever wants to stay, can stay. Please, I have to do this live video because it has to do with Jumoke. May her soul rest in perfect peace. I feel so sorry. I tried. Jide can't testify. I have to go, guys. Tell me, how do they end? Tell me, how do they end this? Round the clock. People will say, oh, she doesn't support her colleagues. She doesn't attend events. I live in Eeyan Estate, Eleko. That's where my studio is. Before I drive down to Lekki or Ikoyi for an event, they're not going to finish the event. Please. I don't beef any filmmaker. I do my thing. I face where I'm going to. The records I've been able to break is by the grace of God. Do not forget, I've got my trying moments too. During COVID, remember, my mom passed on. Remember, politics, I was backlashed. Marriage, remember. Somebody now said you will lose your children. I think that's too much. I'm here trying to relax, trying to rest, to get my life together. I sent a message to that guy, Jumoke's brother. He saw it. He didn't reply. I said, oh, I'm so sorry. I didn't hear. I don't know anything about your sister. I don't know anything. Make noise about helping. I don't like it. I give, I hate it. I don't like talking, shouting about giving. Bad. Giving should be done privately. The ones you see me do online, I was on TikTok because I love TikTok a lot. I love to watch it before sleeping. So I have this family that they make me happy. I laugh, you know, they cook. You know, I love people. I love the grassroots people. So I watch their content a lot. You can see that in my movies. So I reached out to them. Oh, I want to sponsor your education. I give randomly, skit makers. I see people doing stuff. Support them. I had to do this because this has to do with somebody's life. Funke Akindele. I'm so happy because personally, you know what I'm going through. I work hard on videos because I want to discover talent. It's my passion.
So I just saw the Ọlọ́run tó fi àwọn ọmọ ìbejì méjèèjì tó fi Pascaline, jogún Alex. fún ẹ. Wọn ò ní gbà lọ́wọ́ ẹ lójijì. Ayé ò sì ní gbà, wọn ò ní gbà tèmi náà. Kí ló dé ẹ̀yin ìran mi? Ẹ̀yin ọmọ ènìyàn, kí ló ṣẹlẹ̀? Mi ò wá láti wá sọ pé bóyá mo support Funke Akindele o. Ṣùgbọ́n dé ìwọ̀nba nǹkan tí mo rí tí ọjọ́ orí mi kékeré bó ṣe mọ tó gbé, òun ni mo fẹ́ wá ṣe lálàyé. Kí ni ìbá ṣẹlẹ̀ tó fi di wípé kẹ́ máa kọ sí abẹ́ comment section Funke Akindele wípé kò ní fọwọ́ ẹ̀gbọ́mọ sí, àwọn ọmọ ẹ̀ ò ní kú? Kí ló dé? Kí ló rà nígbà yín tí kò sanwó? Mo rí pé lẹ́nu ìgbà tí lady tó kú Ọlájùmọ̀kẹ́ Adéròmú tó ṣaláìsí, gist lover torí Ọlọ́run, gist lover ó dẹ̀ máa bẹ̀rù ọjọ́ kan ìjọkan tá máa sùn tá ní jí mọ́. Gist lover, mo believe pé ẹni tó wà ní tó jẹ́ gist lover yìí, ìbáàjọkùnrin ìbáàjọbìnrin, wàláhì ó láyọ̀. Honestly, ó ní ayọ̀. Ọ̀rọ̀ pé ó ń wá attention ni, ó ń wá kinní kan, wàláhì gist lover, ó láyọ̀. Tó bá ní ayọ̀ ni, kò ní jẹ́ pé gbogbo ìgbà ló máa celebrate downfall àwọn èèyàn tó kù. Ó ti fi hàn wípé ìwọ gan ayọ̀ jìnnà sínú ayé ẹ, bí a sadist ni ẹ. Nínú kó wà nínú prison, àbí kó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó lè rìn láàrin àwọn èèyàn, bóyá orí wheelchair ló wà, àbò wà lórí ìdùbúlẹ̀ àìsàn, or something bad ń ṣe ẹ́. Kí ni nǹkan tó fẹ́ gbà nu gbogbo wèrè tó máa dánwò? Bó bá ṣe wà láyé kó ṣe ṣayé ẹ̀. Ṣé ìwọ gist love ẹjọ́ wo ló ti wá blog ayé ara ẹ? Ṣé ìwọ jẹ́ saint ni? Ìwọ tó ti ẹ̀ lè gbójú jáde tó ń hide identity ẹ̀. There is possibility pé wà nínú ẹ̀wọ̀n. Wo wàhálà tó dá sí Funke Akindele lọ́rùn. Torí pé ẹ fẹ́ trending. Ẹ fẹ́ wà relevant. Ìwọ lánàá, ìwọ lónìí, ìwọ lọ́la bí ẹ̀kọ́ àpọ̀kọ̀jẹ. Ṣùgbọ́n ó dá mi lójú jàdá lọ ní pé ọjọ́ kan ilẹ̀ á mọ́ bólóró ẹni gbàgbà. Ìwọ gist lover. Wo lady tó kú, òkú ọ̀fọ̀ ni, at 40. Mo fi àsìkò yìí kí gbogbo ẹbí late Adéjùmọ̀kẹ́ àbí Ọlájùmọ̀kẹ́ Adéròmú tó ṣaláìsí. Mo kí gbogbo family ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ìpẹ̀kù ara fẹ́rakù. Ọlọ́run á fòpin sí síbẹ̀, a ní rírú ẹ̀ mọ́. Irú àwa náà dẹ̀ ní fi irú ẹ̀ gbà lórúkọ Jésù. Ọlọ́run á bòròrò tura sí yín lọ́kàn. Ṣùgbọ́n dé kí ni ó wá kan Funke Akindele nínú màtá tó wà lẹ̀? Ṣé òun ló pa ni? Okay, ẹni nítorí ó wà ní under Funke Akindele, ó bá ṣe show, Funke Akindele pè fúnṣẹ́. Okay, wọ́n along the line, nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn. Oníkálùkù go their separate way. Okay, àwọn èèyàn wá pé late Adéjùmọ̀kẹ́ Adéròmú àbí Ọlájùmọ̀kẹ́, wọ́n wá pè síṣẹ́ mọ́. Ó wá gbogbo ọ̀nà, ó wá depressed according to you. Gist lover, ó wá depressed, ó sick, wọ́n wá pè Funke Akindele títí Funke Akindele kò gbé call. Ìgbà tó wá jáde láyé, Funke Akindele wá send the condolence message or something. Ṣé ènìyàn kan lè tẹ́ èèyàn lọ́rùn nínú ayé ṣá? Ṣé Ọlọ́run tó dá wa gan tó lè satisfy wa, ṣá wa satisfied? Bó bá jẹ́ pé káàpù yìí ló mú ẹ lára pé dandan, káàpù yìí ni Olúwa, àfi kó ṣe, àfi kí ni, àfi kó ṣe. Ìjọ tó bá ti ní káàpù, ìjọ ẹ̀ ló máa mọ̀ pé glasses náà ó máa bá lọ. Ọlọ́run glasses ló tún kàn. Ọlọ́run o. Kàbá sọ tèèyàn. Láíláí lèèyàn méjì tí ń bára ṣe mẹ́ta mẹ́rin. Tá bára wọn rìnrìn àjò wọn ṣe dé some certain time kan, period kan, tí Ọlọ́run bá sọ pé ìbáṣepọ̀ wọn ibi tó máa end sí ni, ṣe lọ́kọláya tó ń ṣe wedding, tó ń bímọ, àti rọ́kọ àti ìyàwó tó ti wà papọ̀ 30 years. Ẹ wo màmá Alákìjà, the most richest woman, ṣé ní Africa ni àbí ní Nigeria. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, marriage wọn pack up. Mi ò fi yọ̀ wọ́n, mo kàn sọ ní o, bí ilé ayé ṣe rí o. Wọ́n náà ti jọ wà between 30 years of marriage, àbí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n wá break sí oníkálùkù go their separate way.
ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún. Ẹ má jẹ́ ká wò ó pé torí bí Ọlọ́run ṣe ń gbé Funke Akindele ga kẹ́ ẹ rò wípé ẹ̀yin kan ìbàjẹ́ ẹ̀ lẹ máa wá. Kò dá o ẹ̀yin èèyàn, kò dá o. Gbogbo oríṣiríṣi ogun tó dojú kọ Funke Akindele mi ò wá jà fún, ṣùgbọ́n àwọn nǹkan tí èmi mọ̀ nípa ẹ̀ lèmi máa sọ. Àwọn ibi tó dẹ̀ kù díẹ̀ káàtó sí torí pé ènìyàn lẹ́ran ara lèmi náà mo ní kùdẹ̀kùdẹ̀ tèmi, and that is one of the reasons tó jẹ́ wípé mi kì í dá sí private life èèyàn láyé torí wípé ó ti wà sensitive jù. Ìwọ tí o bá dé tí ní ìrírí ayé lọ́lọ́kan òjọ̀kan kó mixed pẹ̀lú different people kó kọ́run mú ẹ pass through àwọn nǹkan kan. Ilé ayé ìdìbò. Ẹni bí Funke Akindele bó ṣe máa ń ṣe fún gbogbo àwọn tó bá ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ wípé woman kan náà tó ṣe màmá onímàmá nínú ọmọ ghetto or something wípé ìyẹn náà ní cancer along the line wọ́n pè kò dáhùn ìgbà tó kù nǹkan kan. Ṣebí iṣẹ́ ni wọ́n pera wọn fún, ṣé family ni wọ́n ní? Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká ṣọ́ṣe. Ṣé family ni wọ́n ní? Àti wípé gan bó bá ti jẹ́ family kò mí pé torí ó ti jẹ́ family àbúrò ẹ̀gbọ́n kíní kan ẹ̀ wípé gbogbo problem ẹ̀ náà ní láti máa gbé tó bá réyàn tó ṣe. Àjùmọ̀bí ò kan tàánú ni Yorùbá sọ. Ẹni Ọlọ́run bá rán sí ni, ẹni tí orí bá rán sí ni nìkan ní ṣe ní lóore inú ayé. Ṣé a ò rí family tó jẹ́ wípé ẹ̀gbọ́n èèyàn á wà stinkly rich, àwọn àbúrò ẹ̀ wọ́n á máa jẹ̀yà, wọ́n á máa rùn pa. Kò dẹ̀ ní ṣe. Torí pé lọ́dọ̀ ti tèmi kì í ṣe pé bí yóò go owó ló ṣe wọ́n ní kó má ṣe kinní kan àbò wicked. Ọlọ́run ò fi ìrànlọ́wọ́ àwọn tó kù sí ọwọ́ ẹni yẹn ni. Fingers are not equal. Kì í ṣe ìwà tó dáa, ẹ má ṣì mí gbọ́. Ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ èyí tó fi máa mú ọ̀tá tó máa kó oògùn ti ẹni yẹn pé kinní kan rò wípé Ọlọ́run ò fi orí ẹ sí ọ̀dọ̀ ẹni yẹn ni wàá pọ̀ sókè rajà. Tí Funke Akindele ò bá forí la àpáta kó ṣe oríṣiríṣi débi tó dé yẹn àìmọye wọn tọ́jọ́ wà tọ́jọ́ bẹ̀rẹ̀ program. Mo ti wo Funke Akindele láti ìgbà tó ti ṣe I need to know tẹ máa wọ uniform white and green I need to know látọdún yẹn till date. Àìmọye tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìrìn àjò movie industry yìí tó jẹ́ wípé wọn ò sí mọ́ lónìí, wọn ò act mọ́, àwọn èèyàn gan ò rántí wọn mọ́. Àìmọye tó bá níbẹ̀, àìmọye tó ń jọ wà ńbẹ̀ tó jẹ́ pé léni yìí wọn ò rọ́wọ́ mú ẹ pè wọ́n nàún. Ṣé nítorí ó ti ń pè wọ́n fún iṣẹ́, ṣé ẹ fẹ́ kí Funke Akindele máa pa àwọn èèyàn síṣẹ́ mọ́ ni? Ṣé ẹ fẹ́ kó lọ máa pe àwọn ọmọ Yíbò? Yorùbá. So tó bá ti fẹ́ shoot film kan sìn tó pe àwọn èèyàn ó lóun like nínú fídíò ẹ̀ yìí báyìí ó lóun like láti máa discover new talent. Mo dẹ̀ rò wípé oore ńlá ni tó bá wá discover new talent tó fúnra lára ẹ̀ tó lọ wá wọn tó train wọn tó wà London. Àwọn Yorùbá ẹ má jẹ́ kí gbogbo nǹkan tiwa kó máa nira ká máa fi nira wa lára. Àwọn ọmọ Yíbò wọ́n máa ń ṣe training fúnra wọn apprentice tó jẹ́ pé wọ́n wá láti village àwọn parents wọ́n wá fún wọn bóyá aṣọ ló ń tà ní Balógun ni bóyá spare part ni bóyá wọ́n ti ni wọ́n lè lo 10 years níbẹ̀ tán máa gbé pẹ̀lú wọn tán máa sìn wọ́n bẹ̀. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ tá ti jọ gbé ní the same compound. Mo dẹ̀ rí bí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àwọn ọ̀gá wọn ṣe máa ń lò wọ́n bí ìlómi òjò. Wọ́n á sìn wọ́n títí after so many years tó bá ti ṣe tán ọ̀gá yẹn á fún wọn ní freedom wọ́n á dẹ̀ fún wọn láṣọ àwọn gba ṣọ́ọ̀bù wọ́n á ṣàṣẹ́tò wọn ṣá. Ṣé ó dìgbà tẹ́ bá push ọmọbìnrin títí tí ò bá wá pé ẹ̀yin Yorùwúdù mọ́ tí ò lọ máa fúnra lára ẹ̀ hunt fún àwọn new talent tó wá lọ ń bá àwọn ọmọ Yíbò àwọn ọmọ Benin àwọn other tribe tó lọ ń kó wọn mọ́ra torí ibi tẹ́ tó ń push ẹ lọ nìyẹn. Tí ò bá tún ṣe ẹ̀yin náà lẹ tó máa sọ wípé kò ń dá sí Yorùbá kò bá Yorùbá ṣe. I remember vividly ìwọ tí ò bá ní àǹfààní bí yẹ o gbọ́ àbò wàwí ẹ̀ nígbà yẹn tùgbọ́ ó ti gbàgbé ẹ jẹ́ sáré gbé yín dé àwọn ibì kankan nípa ọ̀rọ̀ Funke tí mo mọ̀ Akindele. Torí ẹ̀yin tẹ́ lọ ń kọ sí abẹ́ comment section tẹ́ wá wò pé irú ìyàwó lẹ lè fi jẹ́ torí movie ẹ̀ tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó break bọ́ọ̀sì 1 billion point something
tó bá jẹ́ torí ìyẹn ni ẹlẹ́dàá ẹ̀ abayín wí torí pọ́mọ yẹn ó ṣiṣẹ́ èdè bẹ́ẹ̀ ni kéèyàn tó lè ṣiṣẹ́ kó tó lè rírú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣiṣẹ́ èdè bẹ́ẹ̀ ni. gbogbo wa la mọ̀ pé ó wà nínú Yorùbá industry àdẹ̀mọ̀ bí industry yẹn ṣe rí ọlọ̀tẹ̀ ló pọ̀ jù ńbẹ̀ á ti mọ̀ pé omi ọ̀tẹ̀ náà fi dálẹ̀ Yorùbá bó o bá ọpá bó o bá o bù lẹ́sẹ̀ ni wọ́n ń jẹra wọn lẹ́sẹ̀ mostly tẹ́ bá rí wọn tó mú uniform tí wọ́n ṣe patí gbogbo ibi tẹ́ bá ti rí wọn nù patí tó ti ń ṣe fọ́tò tó ń ṣe oríṣiríṣi ibi tí ìfẹ́ wọn mọ nìyẹn wọn ò nífẹ̀ẹ́ ara wọn kò dẹ̀ ṣe nínú movie industry ó wà ní banking sector ó wà nínú politics àgàgà ìyẹn tiẹ̀ wá worse inú movement tá à ń ṣe gan ó wà ń bẹ̀ àwọn tó ń ṣe fracas lórí social media ó wà ń bẹ̀ bá mi dárúkọ ibi kan tó wà tí organization bí nǹkan kan tó wà tó kó àwọn èèyàn papọ̀ tí ò sí ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Mohbad nínú entertainment industry wọn yìí náà ṣebí gbogbo wa la rí òkú Mohbad tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nǹkan tí ojú àwọn new talent tó ṣe ń discover nǹkan tójú wọn rí ṣebí eléyìí tí ó tó ṣẹlẹ̀ tí Mohbad tẹ́lẹ̀dẹ̀ ẹ̀ lóhùn onígbà ń jámọ́yé èèyàn tí ó ń lọ bẹ́ẹ̀ láàrin wọn tó ń discover tá a mọ̀ ǹjẹ́ àmọ́ èyí tó ti wà tó ṣe ìnìmọ́lẹ̀ tó ti wọ wèrè báyìí ǹjẹ́ àmọ́ iye ilé tó ti kú tó ti pa tá a gbọ́n ta kó lè mọ̀ pé ilé ayé yìí bó ṣe rí nìyẹn. Now Funke Akindele tó bá sọ wípé ó yàgò fún àwọn colleagues ẹ̀ hàn lé mọ̀ nǹkan tí àwọn Yorùwood celebrity tí wọ́n fi ojú Funke Akindele rí níbi tí mo ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ lọ́dún tó fẹ́ first marriage ẹ̀ tó ṣe wedding tí ò last ju bóyá 2 weeks or so kò ṣáà pé 1 month wọ́n ná burúkú owó no wedding yẹn ayé gbọ́ ọ̀run sí mọ̀ ó sì mọ̀ wípé married man ni máa yẹn ó ready láti become second wife kò sí ní ìyẹn gan lásán gbogbo majority wọn nínú industry yẹn wọ́n hàn lè mọ̀ tó fẹ́ bọ̀bọ̀ kan Kẹ́hìndé Almaroof tó máa ń produce àbí nǹkan kan àti ẹ̀gbórúkọ yẹn mọ́ ní ìgbà tí marriage yẹn hit rock tó dojóró àwọn Yorùwood celebrity kì í ṣe gbogbo yín majority yín wọ́n fẹ́ bà yé ẹ̀jẹ̀ wọ́n fẹ́ lé kúrò láyé ẹ̀mí ẹ̀ fẹ́ pín ó wà lára nǹkan tó fi yẹra fún wọn tó fi lọ múùfù tó lọ ń bá àwọn ọmọ Yíbò ṣe ní àárín píríọ̀dù kan wàá rí i pé Funke Akindele kò kí ń fíṣọ̀mọ́ nínú Yorùbá movies kìkìdá àwọn ọmọ Yíbò English movies nìkan ló ń ṣe àwọn nìkan ló ń bá ṣe ó lè rí láàárín àwọn ọmọ Yorùbá ní nǹkan tí wọ́n fi ẹ̀mí ẹ̀ tó fi ojú ẹ̀ rí wọ́n fìtìná tí ayé ẹ̀ wọ́n kógun tí wọ́n ṣọ̀tẹ̀ wọ́n fẹnu bà tiẹ̀ jẹ́ kò sí yẹ̀yẹ́ tó fi ṣe tán nínú industry yẹn you think it is easy ne? Oh God Almighty kò dúró níbẹ̀ nìkan o ó wá ń bá àwọn ọmọ Yíbò ṣe àìmọye nínú industry yẹn náà ló jẹ́ wípé àwọn náà wọ́n ṣe lára ẹ̀ bó dẹ̀ ṣe wá lọ bá àwọn ọmọ Yíbò yẹn ó ṣà ń ṣe ó ń zù ẹ̀ ó ń ṣe lọ Ọlọ́run dẹ̀ ń gbà fún ó ń ṣe lọ Ọlọ́run gbà fún lára àwọn tó jẹ́ ọmọ Yorùwood tó jẹ́ Yorùwood celebrity wọ́n tún lé títí gbogbo àwọn tó bá ṣe nínú Yorùwood tó jọ máa ń ṣe múfì pé kinní kan lára àwọn tó ṣe lára ẹ̀ tó ṣàfẹ́ gbé wálẹ̀ ṣá torí èmi gan tó jẹ́ pé mi ò jámọ́ kankan mi ò débì kankan mi ní 1% nǹkan tí Funke Akindele ní ojú mi kan tí ojú mi rí olóńlọ lọ́ọ̀kan yẹn wọ́n gbogbo àwọn tó ń bá ṣe pátápátá ní Yorùwood lára àwọn actresses tọ́jọ́ wà bẹ́ẹ̀ ìyẹn náà tún mú gbogbo wọn ó fájú wọn mọ́ra pẹ̀lú eye service ìgbà tó pẹ́ ó fi Yorùwood industry sílẹ̀ ó lọ tẹ́ǹtì pẹ̀lú àwọn ó lọ bá àwọn ọmọ Yíbò ṣe wọ́n mà lè débẹ̀ ẹ̀yin ò tí ẹ mọ bó ṣe ń lọ wọ́n lè débẹ̀ lára àwọn Yorùwood wọ̀nràn wọn yìí náà ni wọ́n tún bá ṣe ọ̀tá wípé sẹ́ màá bá ẹ dọ́gba sẹ́ níwọ̀ kò sí you're going nowhere wọ́n tún bẹ̀rẹ̀ sí ní lọ mú àwọn ọmọ Yíbò wọ́n fà mọ́ra wọ́n tún kó wọn sínú múfì títí wọn náà ìgbà tó pẹ́ gbogbo àwọn tó ń rí wípé Funke Akindele ń lò láàrin àwọn ọmọ Yíbò lára Yorùwood náà wọ́n tún lọ ń kó wọn àwọn yẹn náà tún lọ ń kó eléyìí tó yẹ kó kó àwọn ẹlòmíràn wọ́n tún lọ ń kó the same set of people tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Funke Akindele wọ́n kó sínú movie láti bring it down láti máa bá tákà láti máa bá ṣe oríṣiríṣi ohunkóhun tọmọbìnrin yẹn bá ṣe àwọn náà fẹ́ ṣe the same thing wọ́n dẹ̀ fẹ́ pa títí ẹ̀yẹn mọ́lẹ̀ ọmọbìnrin yẹn Funke Akindele ẹ ò mọ ogun àdájà tó ń jà ó ṣàdúró pèsè irọ́ òun ò ní gbà òun ló mọ ogun tó ń jà tí ò ní lè ròyìn tán láéláé that lady yẹn òun bọ́ síta wá sọ̀rọ̀ kò mí pé wọ́n fi ojú ẹ̀ rí àtàlátà ibi tí ó délé ní Ọlọ́run kò tẹ kan àyànmọ́ ẹ̀ pé ó máa débẹ̀ nǹkan tí wọ́n àwọn Yorùwood industry tó fojú ẹ̀ rí.
ìyẹn tún lọ bẹ́ẹ̀. Ìgbà tí Funke Akindele ló fẹ́ become deputy governor tó lọ join politics tó join PDP. Ẹ wo Funke Akindele èèrà ni níwájú gbogbo ìlú Èkó èèrà ni. Ẹ wo Funke Akindele èèrà ni níwájú gbogbo ìlú Èkó èèrà ni. Tó bá ń gbọ́ Funke ò lọ́kọ jẹ̀ǹdọ́ ò láyà. Politics ni. Ibo ni gbogbo ẹ̀yin Yorùbá gbogbo yín tẹ́ wá attack ọmọbìnrin yẹn lónìí, where were you? Ó yá bá mi kọ síbi comment section. Yorùwood celebrity mélòó ló dìde tó fún ní support ní gbogbo ìgbà tó ń ṣe. Kò ń ṣe pé everybody kájú sókè ni. Kò ń ṣe pé everybody kájú sókè ni. Yorùwood mélòó celebrity yín mélòó torí ẹni kò ń bá yín ṣe. Mélòó nínú yín lẹ fún ní support. Kò ń ṣe wípé gbogbo yín sá sẹ́yìn pátápátá ní ìkọ̀kọ̀ tó tiẹ̀ tó yín bá ṣe kó tó join politics. Everybody yín fọ́dàgbé. Mi ò rí ẹjọ́, mi rí celebrity kò pé mẹ́ta kẹ́lẹ̀ fún ní support. Bóyá ó fẹ́ jáde ó fẹ́ lọ campaign bóyá ẹ lọ abẹ́tẹ̀ wá kóra yín ẹ wá ṣe ṣẹ́ẹ̀tì ẹ wá gbé picture ẹ̀ síbẹ̀ àbí anything pẹ́ fẹ́ fi support ẹ̀. Ṣàrẹ́ anybody celebrity tó ṣe. Ṣebí gbogbo wa la rí gbogbo àwọn celebrity tí ẹ lọ ń support. Ṣebí MC ni gbogbo ẹ̀yin Yorùwood ó lọ ní dúró yín ṣòbó ní gbogbo yín lọ pitch tent yín pẹ̀lú ẹlẹ́fẹsẹ̀ san oore torí tẹ́ bá sunkún lọ bá á fún yín lówó premier á fún yín lówó shoot á gbalé fún yín á ṣoríṣiríṣi fún yín. Ẹ ti gbàgbé wípé cool money tí ò ṣe pé MC wọn zoo a jókòó sọ́fíìsì a kọ̀máǹdì lórí fún ẹ kówó bá ẹ kó mílíọ̀nù wá ni ló ṣe ń náwó yẹn. Tó bá jẹ́ wípé òun lọ ó lọ wọ́n sùn bí ọmọ Funke Akindele yẹn ṣé MC á lè náwó bó ṣe ń náwó yẹn fún yín. Every penny you see that lady spending for anybody or for herself worked her finger to bone láti get ẹni. Ibi tó délé ní àlùbáríkà Ọlọ́run ló kún iṣẹ́ ó hustle débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ hustle ìpín la bá wáyé orí ló ní ṣe ìka ò dọ́gba. Ṣebí lórí social media láti gbọ́ there was a lady tó pè ní Ọ̀ṣádàre tó ní cancer náà tó jáde láyé. Ronke Oṣòdì Òkè bọ́ síta náà tó sọ nígbà yẹn wípé ó ní iye owó tí Funke fi sílẹ̀ láti fi support. Ó ní àìmọye àwọn èèyàn lady yìí Bimbo Success sister mi yìí torí sister mi ni bàbá tó bí lọ́mọ bàbá ló jẹ́ sí mi kàn má jẹ́ bàbá torí wọ́n ti kú kàn má ṣọ̀run re Adébáyọ̀ Success. Ní ìgbà tó bí ìbejì ó ròyìn náà ipa tí Funke Akindele kó tó rò pé ìgbà àwọn ọmọ yẹn díẹ̀ ló kù wọ́n bá padà ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọmọ Akindele Funke Akindele dá sí later ní Ìyábọ̀ Òjó náà support. Àìmọye ìwọ́gọ́ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ máa bá mi kọ síbi comment section àìmọye tó ti gbọ́ nípa ẹ̀ lórí social media tó ń lọ bá fún ìrànlọ́wọ́ tó ń support wọn ṣùgbọ́n kò kí ń sọ síta. Ṣùgbọ́n tó bá list sí fídíò ẹ̀ tí mo gbé wọlé wàá rí pé ó sọ pé òun ò like kó máa ṣoore káwọn èèyàn máa mọ̀. The same thing èmi náà mi like ẹ̀ ṣùgbọ́n tí èèyàn tá bá wá ṣe lóore tó wá lọ ń dígì grave fún mi tó ń wá ìṣubú ìfarapọ̀ kan ẹ̀mí mi tó níbi tá máa ṣe dé behind the closed door tó bá wá jáwọ́ máa pariwo ẹ̀ síta káyé gbà mí lọ́wọ́ ẹ̀ wípé mi bí ó ṣe rí leléyìí o ṣùgbọ́n ordinarily spirit mi lè ṣe mi like spirit mi ò fàyè gbà mí kí ṣoore ẹ jẹ́ ká tẹ̀ ti fẹ́ ẹ jẹ́ àjọ fẹ́ ju fojú ìfẹ́ tí wá gbọ́. Good morning, good afternoon, good evening, wherever you're watching me. Ẹ káàsán, ẹ káàárọ̀ gbogbo bí tẹ́ bá ti ń wò mí. Yeah, gbogbo yín mọ̀ mí, you all know me that I don't chase clouds and you know me well. I don't really work with Funke Akindele. Kábà sọ pé bóyá iṣẹ́ tó gbé fún mi all the time. Tó fẹ́ jẹ́ kí n bọ́ síta kí n fi ṣe lé, no, it's not like that. But there is one thing about me. Èmi ò kí ń játa èèyàn, kí ń jẹ́ pé èèyàn. Kó wá dọjọ́ wàhálà bí kó dọjọ́ kú kí n yẹrí, no, I don't do that. Funke Akindele. There is a girl to go on social media. I brought a girl on social media. Her name is Buki Oshadari. She's late now. Liz Buki Oshadari. She had cancer. You understand what I'm saying? And I know Funke Akindele's impact. That girl told me, may I so rest in perfect peace, that Funke Akindele did MC
Funke Akindele collects a lot of money because if she wants to go and do MC, she knows she's a very big star. If she wants to go and do MC, she collects a lot of money. And just because she wanted to buy drugs for Bukola Oshadare, she went and do MC. To JP, they did not pay her much out of her will. That's number one. Funke Akindele did a lot for Bukola Oshadare. May her soul rest in perfect peace. Àti gbogbo Nigerians know. Funke Akindele did not talk about it. Now, may his soul rest in perfect peace. Prince Adeyemo Adewale. Bàbá mi dáadáa ni wọ́n kọ́ ló máa fọ̀rọ̀ kẹ́wọ̀n. Ìgbà tí Prince Adewale sick, I called my colleagues, I called every one of them. Gbogbo wọn dáwó fún wọn, including kí lorúkọ lady yìí ná. Àwọn èèyàn ṣá dáwó fún wọn ṣá. Mo wá pè Funke Akindele, mo ní Funke, mo ní daddy wa sick o. Wọ́n ní daddy wa wo. Funke Akindele even did not know that man. Wọ́n ní daddy wa, mo ní Prince Adewale, wọ́n ní okay. Pé kí n ní pé kán gbé wọn lọ sí Luth. Mo gbé Prince Adewale mo gbé wọn lọ sí Luth. Single-handedly, ma yẹn wà ní Luth for 5 days, 5 or 6 days. Funke Akindele ló jí ma yẹn because ma yẹn ti ń kú lọ. He had liver and kidney problem. Ṣé nǹkan tí mo sọ ti yé yín? For you to know how much she spent, that man had liver and kidney problem single-handedly because owó tí àwọn colleague ní fún wa ńgbà yẹn, àkọ́kọ́ kó fún hospital tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Funke kí tó ní kí máa gbé wọn lọ sí Luth. Ìgbà tá máa dé Luth gan kò sí bed. Torí pé wọ́n gbọ́ Funke Akindele ló fẹ́ sanwó máa yẹn náà ṣe bá wa bed. Wọ́n wá bed fún wọn. Single-handedly ni Funke Akindele sanwó máa yẹn kò pé anybody sí. Lẹ́yìn ìgbà yẹn Funke Akindele ó ra drugs fún máa yẹn every month. Ó fún wọn lówó oúnjẹ every month for almost 6 months. Èmi personally mo lọ ṣiṣẹ́ nínú estate àwọn Funke Akindele ni. Kì í ṣiṣẹ́ Funke Akindele ni mo lọ ṣe. She was talking about me. She was talking about my children and every other thing. Funke Akindele ní ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n help yín pẹ̀lú 500,000. Funke Akindele gave me 500,000. Ọ̀rọ̀ tí mo sọ yá ti tó how many years? Á ti tó bí 5 years. You understand what I'm saying? We are just discussing. Me tọrọ owó lọ́wọ́ mi ṣe anything. She gave me 500,000. Lẹ́yìn yẹn, generator tí mo fi ṣiṣẹ́ ní shop mi tẹ́lẹ̀ kí n tó strong. Generator shop mi tẹ́lẹ̀ Funke Akindele ló rà fún mi. You understand what I'm saying? So I'm just saying this pé Funke Akindele is a very nice person. Ìgbà tí ilé Pa James tí ilé wọn wó, Funke Akindele ó ní iye tó fún Pa James. You understand? Ìgbà tí mo dẹ̀ strong tí mo rù, Funke Akindele ló kọ́ pè mí pé àǹtí Ronke kí ló ṣe ní ẹ ti rù jù. Mo ní kó má worry pé mo diet ni because I know the kind of person she is. Funke Akindele is a very nice person. She's strict. Funke Akindele is very strict. Ó dẹ̀ burú. Ṣé nǹkan tí mo sọ ti yé yín? Pẹ̀lú gbogbo nǹkan tó ní yẹn, pẹ̀lú gbogbo empire yẹn, kò lè ṣaláì má burú, kò lè ṣaláì má strict. Torí tí ò bá burú, tí ò bá strict, wọ́n máa bà nǹkan tó ní yẹn jẹ́. You understand what I'm saying? But tí Funke Akindele bá bínú sí yín, tó bá mọ̀ pé òun ṣe nǹkan tó wrong, kò ní pé 30 minutes, she will come back and say sorry. You understand what I'm saying? That's what I know about her. For me, èmi o, nǹkan tí mo mọ̀ pa Funke Akindele ni mo sọ yìí. So èmi ò rò pé ni mo sọ, mi ò rò pé Funke Akindele lè gbọ́ pé colleague ẹ̀ tó máa ń pè síṣẹ́ ó ní problem kí Funke Akindele máa dá sí. I don't think so. So that's all I have to say about that. God bless and God bless you all Nigerians. Ṣé ti rí báyìí? Ṣé ti gbọ́ nǹkan tí actress Ronke Oshodi sọ? Ẹ̀yin náà ẹ gbọ́ list gbogbo àwọn èèyàn tó support. Ṣé o nìkan ló wà ní industry ni? Kí ló dé tẹ́ hate ẹ̀? Gbogbo wa kọ́ la máa wà ṣẹ́fù. Gbogbo wa kọ́ la mọ party lọ. Somebody like me, èmi gan òun ṣe party goer. I'm not a party person. Throughout a year, mo lè máa attend the party ju ẹyọ kan àbí méjì lọ. I have my other ways. Tẹ́mi fi máa cash funds. Ọ̀nà tó oníkálùkù fi cash fund ẹ̀ ọ̀tọ̀ ni. Tí bá dé máa lọ party ni, ó lè rí kí n gbé fídíò jáde. Even when I travel to another country or anything, I love my privacy. Ó lè rí kí n gbé hardly ló máa rí mi tí máa upload anything about, talk about anything about my privacy. Okay, kí n máa travel kí wà nú plane.
mo máa travel dáadáa kí wàá nu plane kí máa ṣe fídíò ẹ̀yà mi dìbò inú ẹ wo bí tí mo wà ẹ̀yẹ àwọn tó ń ṣe kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ ó ní nǹkan tó jọ ní kálukú lọ́wọ́ kò jẹ́ èmi lọ́wọ́ òun máa ń ṣe ó sì máa ń jó nǹkan tí mo mọ̀ tó mo láìkì tó máa ń ṣe ni pé ijó ni ó láìkì ijó lára ọ́bì ẹ̀ ijó ni ó láìkì ijó gan kì í ṣe gbogbo wa lámọ̀ rẹ̀ ṣe àwọn kan wà nílé ayé tó jẹ́ pé their own life they are very very reserved wọn mọ bó ṣe ń bá àwọn èèyàn ṣe kò mí pé bíyá torí wọ́n wà reserved yẹn pé bíyá wọ́n feel big àbí wọ́n feel pompous àbí wọ́n wà proud àbí wọ́n you know no that is just bí Ọlọ́run tí wọ́n ṣe dá wọn bọ́ọ̀ ní nǹkan kan náà bó ṣe kí ni ní nǹkan kan this is just me kò sí bí èmi àti ẹ ṣe lè close tó láyé màá yìí mọ límìtì mi kí ni nǹkan tí ọmọ yẹn tí ọmọ Funke Akindele ọmọ Akindele ṣe tí ẹ lè máa rò wípé nǹkan tó yẹ ká fi gbé èpè ṣe ìdẹ́ka fún ní èpè ni ọmọ ibi ọmọ lẹ́wàárò ìpókù tẹ̀tí fẹ́ mu ẹ̀yin èèyàn ẹ̀ mà burú o ìwọ tó dẹ̀ kọ́ kọ́mẹ́ǹtì yẹn ó dẹ̀ rọ́kàn fi kọ́ ó dẹ̀ ń táìpù ẹ̀ báyé ò bá mọ̀ ẹ́ ọ̀run mọ̀ ẹ́ ẹlẹ́dàá àwọn ọmọ ìbejì yẹn á sì dá ẹ lẹ́bi gbogbo wa lájọ mọ̀ lájọ rí bàbá mọ irú iṣẹ́ òun ìyá àti nǹkan tójú ẹ rí kó tó rí àwọn ọmọ yẹn lórí social media yìí ṣé ti gbàgbé ìgbà kan tí prọfẹsì kan jáde tí bàbá wo prọfẹsì kan jáde tó lóun ríran sí èyí tó yẹ kó wá àwọn èèyàn tó súnmọ́ kó deliver message yẹn tó gbé wá sórí social media ẹni yẹn mà sọ ipe kan lọ kọ sílẹ̀ ipe tó bá rí bẹ́ẹ̀ ìgbà kan àwo kan ó ní Funke Akindele ò ní lọ́kọ kò ní ní marriage ó ní kò ní bímọ ó ní kò yan ọmọ kò yan ọkọ ó lówó nìkan ló máa ní bẹ́ẹ̀ ní gbọ́dọ̀ ẹ̀ sọ pé bẹ́ẹ̀ yóò máa kú gan or something tí ò bá sọ bẹ́ẹ̀ mo withdraw ẹ̀ but mo dá mi lójú sọ pé kò yan ọmọ kò yan ọkọ pé ó yan òkìkí ó yan owó kó pray gan kó ṣe kinní kan ìyẹn lọ tó trendy gan lọ́dún náà lọ́hùn ìgbà tí marriage first one to break the second one náà tún break o bó o bá ní ordinary girlfriend and boy kẹ́ máa jọ jẹ́ boyfriend girlfriend kẹjọ máa ṣe tẹ́ bá break kò sí ni wàá mọ̀ lára o kò má ti sọ pé bàbá ọmọ ẹ̀ àbẹ́yàn tẹ́ fẹ́ ra yín legally níbi tá wá bàdé tí ò bá wá lórí ọkọ Ọlọ́run ti ṣe ó ti ṣàbíyamọ wọ́n bá ń pe àwọn ìyá nínú ayé àwọn abiyamọ ara wọn ni ó sì rọra mọ̀ wọn ara ẹ̀ ẹ bá ní kò ń bá àwọn èèyàn ẹ̀ ṣe gbogbo wọn náà tọ́jọ́ máṣọ tọ́jọ́ mú gbogbo ìṣe bí gbogbo wọn là ń rí tá à ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ information tó ń wó ṣẹlẹ̀ nínú industry bẹ́ẹ̀ tí mo kàn ní interest láti sọ aṣọ tó ń mú náà irọ́ náà ń pa competition náà bára wọn ṣe ọ̀tẹ̀ pọ̀ ogun burúkú náà ṣàṣíra wọn bẹ́ẹ̀ oníkálukú kọ́kọ́sì by kọ́kọ́sì ní oní láti belong sí kọ́kọ́sì kan àìjẹ́bẹ̀ tí ẹ bá ẹ kọ́kọ́sì tún jura wọn lọ ẹ wo èyí tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wo Dayo Amusa àti Fẹ́mi Adébáyọ̀ Dayo Amusa àti Fẹ́mi Adébáyọ̀ náà jọ ní minor misunderstanding a lè fẹ́ rú ẹ̀kú ẹ wo irú jìgan yẹn tí kò sí nǹkan tó kàn ẹ́ bẹ́ẹ̀ torí pé Fẹ́mi Adébáyọ̀ ti jẹ́ ọ̀gá yín nínú Áfíríkì bíbí ìmọ̀ group tẹ kóra yín jọ síbẹ̀ torí pé o fẹ́ belong torí pé o fẹ́ support Fẹ́mi Adébáyọ̀ kó kíwọ náà lè máa become somebody ń bẹ̀ torí ẹ̀ ní gbogbo yín ṣe jọ ìkọ́kọ̀s o bọ́ síta ó lanu pàkà ìyẹn jìgan òun sọ fún Dayo Amusa wípé ó ṣe mi fídíò àtijọ́ tó ti ń shoot àwọn ẹgbẹ́ ẹ̀ ti fi sílẹ̀ irú ọ̀rọ̀ orí burúkú wo nìyẹn ṣé kó ronú o fẹ́ kó ronú kú lórí ọ̀rọ̀ tí ò nítumọ̀ ó ṣe títí olóńkọrin kò rórin kọ́ kó lọ kú àbí ẹ̀yin pípù yẹ ẹ̀ dá síra yín dàtí pé àwọ̀ yín nínú múvì ipe wọ́n ẹjọ́ ṣe múvì papọ̀ ẹ̀ ṣe daddy and mommy brother and sister son and daughter àbí kìnìkan kìnìkan kò mí ìpẹ́ love ara yín oró tó wà nù ara yín síra yín ó ti pọ̀ jù ìfẹ́ ò sí ń bẹ̀ kò dẹ̀ síbi tí ò ti sí láàrin àwọn báńkà ó wà politics ó wà nínú entertainment àwọn hip hop ó wà kò síbi tí ò ti sí kí ló dé tẹ wá mú tọmọ ọmọ Akíndélé tẹ wá mú kankankankankan tẹ wá níbi ọmọ lókù tẹ fẹ́ gbà ìkànnì yín ṣóun ló pọ ọmọbìnrin yẹn ni kọ́lọ́n kó tẹ sáfẹ́fẹ́ rere
àti wípé gan gbogbo ìgbà báwo lè ṣe believe pé gbogbo ìgbà tẹ́ bá ti pè fún ìrànlọ́wọ́ owó lówó ní láti wà lọ́wọ́ ẹ̀ ṣé òun jẹ́ gẹ́gẹ́ bí báǹkì ni tí wọ́n ń kówó sí torí mi ò understand igi gan tí Ọlọ́run gbìn tó máa mú ewé sórí ó ní sísìn títí ẹ̀ ó máa wọ́wé gbogbo igi á gbẹ pátápátá ṣé Dangote ò kì í broke ni ṣé bàbá Ọ̀tẹ́dọ́lá wọn kì í broke wọ́n sọ fún yín pé àwọn olówó ò kì í broke ẹ̀yin tẹ́ wà Nàìjíríà wa ta wà lábúrò tẹ́ bá pè wá ìjọ tó bá ti pè tó bá ti ná nídìí owó tó bá ti tètè rí fún wọn èèyàn rẹ ni ẹ ìjọ tó bá ti pè ẹ tó rí ọwọ́ yọ láti fún wọn wọn mọ situation ẹ o bóyá wọn gan nídìí owó burúkú o wọn mọ bóyá àkáǹtì ẹ ti wọ minus tó bá ti pè tó mú owó yẹn wá ìjọ yẹn ló ti dọ̀tá ìjọ ẹ náà ti mú ẹ lọ́tà ìjọ ẹ náà máa bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹ tán máa bà ẹ́ lórúkọ jẹ́ kiri wọ́n á sọ fún ẹ wọn ò ní rojọ́ kan tó pè wọ́n tó pè ẹ́ tó dìde tó náwó rẹ sí wọn tó súre fún ẹ ìjọ tó bá ti wá béèrè tó wá múlẹ̀ yẹn wọn ò ní rojọ́ kan tó ti jẹ wọn náà wọn máa gba ìwọlẹ̀ ni wọn ò ní jẹ́ kó gbérí mọ́ táwọn ò bá bá tiẹ̀ jẹ́ àwọn ò ní gbà nǹkan kan àwọn dẹ̀rẹ́ people like that àti músísì wọn kàn fi ṣoore fún yàn ó máa ń ní wọn lára kí ló ṣe yín ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ fẹ́ lé Funke Akindele títí ò ní bá yín ṣe mọ́ àbí torí ìbẹ̀lẹ̀ tó ń lọ tí ò bá tó bá yín ṣe ẹ tún ní kò bá yín ṣe kò ń bá àwọn Gistlover ní kò ń bá àwọn celebrity ẹgbẹ́ ẹ̀ ṣe kò ṣe kinní kan èèyàn mélòó ni ìwọ ń bá ṣe ṣé ìwọ tó ò lè gbójú jáde tó ò lè wà bold enough bó ṣe ló gúdù tó máa ń rí information ó ṣèrànlọ́wọ́ fún fáwọn èèyàn at least ìrànlọ́wọ́ àìmọye àwọn èèyàn tó máa wá bẹ́ẹ̀ kó bá wọn solicit fowó fún sickness kan àbí ìmíì tó dẹ̀ máa ṣe millions tó máa bá wọn raise owó ó yẹ kó lè kì í láyà kó lè gbójú jáde kó wà bold enough lọ́jọ́ kan pé this is me Gistlover irú ìwọ tó sá sẹ́yìn òkùnkùn téèyàn ò mọ̀ ẹ́ tó wà bold enough láti bọ́ síta kó jẹ́ kó mọ̀ ẹ́ ìwọ ń kàn dẹ́mù páwọn kò bá yàn ṣe ìwọ tó lè gbójú jáde ta ni ẹ́ àbí ọmọ Akindele Funke ọmọ Akindele ṣé kò sọpọ́tì lady yìí ni àjà tó ń ṣe àjàkájú ẹni ọlájà o ṣé kò ṣe ni nígbà tó ń ṣe premiere one of her video ní London fídíò yẹn ẹ rí bí ó sọpọ́tì ẹ̀ náà gbogbo yẹn ẹ rí gbogbo àwọn tó ń pè tó ń náwó sí ìgbà tẹ́ bá pè tẹ́ bá lè nídìí owó fún ìrànlọ́wọ́ ẹ mọrú condition tóun náà wà ẹ ti gbàgbé àbí kò ṣe the same Funke Akindele tí wọ́n humiliate tó humiliate ẹ̀ tí wọ́n bínú ẹ̀ títí tó gbọ́ pé ó fẹ́ join politics tí wọ́n set ẹ̀ up during the COVID-19 tí wọ́n ọkọ ẹ̀ ń ṣe birthday wọn ò tí separate ìgbà yẹn nínú ilé wọ́n ní nítorí wọn ò lo mask wọ́n tún fún papọ̀ ìgbà yẹn wọ́n ní ká máa lo mask distance wà pé kinní kan òun ló forí rọ ó lóun lòun ṣe kò jẹ́ kọ́kọ́ ẹ̀ lọ sáàfì ìyà yẹn òun ló fara rọ sacrifice ni ṣé o gbọ́ ni àbó fẹ́ sọ pé o rí fídíò o rí píṣọ̀ níbi tán ti ní pé kó lọ máa ṣe tán fún ní community assignment punishment kó máa gbá títì mélòó nínú ẹ̀yin celebrity òun náà ti ṣerú ẹ̀ fún ìyẹn alábòsíá Gistlover ṣé wọ́n ti rí ẹni ṣé ó ti ẹ̀ tó ṣé ó ka ara ẹ̀ kún èèyàn torí èmi máa ń rí ẹbẹ ni pé ò jẹ́ èèyàn òun ló ṣe ń gbéra ẹ̀ pamọ́ ọjọ́ kan ilẹ̀ amọ́bó lóró ẹ̀ ní gbangba tá a bá rojọ́ ìkàfáyé bàbá rojọ́ olóore náà bá ṣe rojọ́ ìkàfáyé kò burú jù Gistlover máa gbìyànjú kó máa celebrate àwọn èèyàn máa celebrate success wọn tó bá jẹ́ pé torí 1 billion point something tó make nínú last movie ẹ̀ yìí òun ló ń bí yínú ẹ máa bínú kú ni ẹ bínú kú ni ẹ fọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ òun kọ́ ló pa lady yẹn bẹ́ẹ̀ bá pé tí ò dá yín lóhùn ẹ ò mọ nǹkan tó ń go through ìgbà tí ìyá tiẹ̀ kú mélòó nu yín lẹ bá dìde ìgbà tí àwọn politicians tó lọ join PDP ṣe fún support ṣe bí gbogbo yín tàdí mẹ́yìn ẹ fọwọ́ lẹ́rán báyìí ṣe bí ọ̀pọ̀lọpọ̀ yín nítorí pé join politics pé fẹ́ bojú ẹ̀ jẹ́ ó wà lára nǹkan tẹ́ ṣe lọ fún MC ní support àwọn aríire ìbánijẹ́ àgbọ̀nsálẹ̀
ẹlẹ́pẹ́ loyalty fún ok ọ̀pọ̀lọpọ̀ yín tó ti wá síkì tẹ́ dẹ̀ mọ̀ tẹ́ nídìí ìrànlọ́wọ́ tẹ́ lọ bá tó ṣe ìrànlọ́wọ́ fún bó tẹ̀ jẹ́ kan àbí méjì àbí mẹ́ta ẹbí yín ara yín kí ló dé they forbid una make una give am support the time wey they do politics they forbid una in their industry. Irú Ronke Oṣòdì Òkè tó náà sọ̀rọ̀ yìí ìgbà tí ṣebí o sọ ń sìn pé o jẹ nínú owó títí ẹ̀ náà ìgbà tó ń ṣe politics ṣáàrí support ẹ bó ti jẹ́ pé ṣètì ẹyọ kan ló ṣe kó gbé píṣọ ẹ síbẹ̀ kó fi support ẹ ṣáàrí ṣe bí MC ní gbogbo yín sátẹ̀lẹ̀ kó rí burúkú kẹ wọ́ọ̀kì báyìí. Funke Akindele má sunkún mọ́ Ọlọ́run ò ní pé ti ẹni ẹlẹ́kún àjùmọ̀bí òkò tàánú ẹni orí bá rántí ló ń ṣe ní lóore èèyàn mélòó nìkan ló fẹ́ dá shoulder problem so gbogbo everybody tó bá ti wà mẹ́ sìn gbogbo anybody tó bá ti pèsè iṣẹ́ sìn tí nǹkan bá ti ṣe wọ́n òun ló gbúdọ̀ wà fún responsibility fún lórí kíni ṣé àwọn tó lọ ṣiṣẹ́ yẹn wọn gbowó iṣẹ́ wọn wọ́n ṣe níṣe wípé torí ó ti jẹ́ Funke Akindele star ni ẹjọ́ mo máa stream lórí kíní ẹ̀ máa popular ó yá má fún mi lówó ṣé wọn gbowó iṣẹ́ wọn wẹ́ẹ̀ tó ṣe jẹ́ pò ló tún máa gbé responsibility ẹ jẹ́ ká call a spade and damn the consequence now. Ṣebí nítorí pé Ọlọ́run gbéga nítorí ẹlẹ́ṣẹ̀ ṣe gbogbo ilé tó bá jẹ́ pé lára àwọn tọ́jọ́ wà nínú industry tó ń jámọ́ kọ́kọ́ ṣe máa pè wọ́n síta ní ìkànnì yín. Funke Akindele bu iyì kún ìran Yorùbá ọmọ ni ẹ àfi ẹ yangàn nínú film industry gbogbo Nàìjíríà pátápátá bó ṣe pariwo Nollywood tó kò tí ì ṣẹlẹ̀ mi ọmọbìnrin yẹn ó gbé àwa Yorùbá ó gbé wa gàgàrà báyìí ó polongo wa káàkiri àgbáyé tó bá mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá èmi ọmọ Yorùbá ni mí mo mọ̀ ó bu iyì kún ìran wa ó bu iyì kún Yorùbá kò tí àbí movie wo náà ti shoot ní Nàìjíríà the whole of Nigeria tó ti wọ 1 billion tí ó bá jẹ́ Funke Akindele ó break yẹ tó bá torí ẹ̀ wá ṣe ọ̀tá fún ẹ̀yin nu Ọlọ́run ọ̀tá tẹ́ bá ṣe pẹ̀lú ẹ̀ kò dá iṣẹ́ ìdúró kò dá iṣẹ́ Ọlọ́run dúró nú ayé ẹ̀ nǹkan kan tí mo tún wá like lára ẹ̀ ni pé Funke Akindele fúnra lára ẹ̀ she's a very strong woman bó o ṣe gbé orí ẹ̀ tó mú nọ́ọ̀sì ẹ̀ tó rèsì ẹ̀ yẹn tó remain focus yẹn keep doing you o Funke bó ṣe wá sọ pé you are too street ó ti burú jù ó ti ṣe kinní kan máa burú torí bó bá burú wọ́n ti rún ayé ẹ ẹni tó máa fi tó fẹ́ kó gbé ara ẹ̀ kó fi àyè sílẹ̀ tó bá ti ń kó nǹkan jọ kó máa bàjẹ́ kó má sọ̀rọ̀ wọ́n á gún ẹ ní kẹ́sẹ́ wọ́n á gún ẹ wọ́n á lọ mú ẹ níbi tó dùn ẹ nǹkan burúkú tó nílé mú mọ́ra náà máa ṣe fún ẹ tó bá wá sọ̀rọ̀ wọ́n á ló yẹ kó sọ̀rọ̀ kò yẹ kó react náà nǹkan táwọn ò lè gba 1% ẹ̀ tó bá jẹ́ wípé ó fẹ́ ojú balẹ̀ ṣé ẹ rò wípé ibi tó délé ní tọ́lọ́run gbede ẹ rẹ́dì láti jẹ́ kó débẹ̀ ẹ rẹ́dì láti jẹ́ kó débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń lè tẹ̀lé bó bá lọ síbí amòyìn nínú àtírẹ́sì bí Funke Akindele bó bá tún já àwọn ọmọ Haúsá Fúlàní ló tún lóun fẹ́ bá ṣe lé ní báyìí sìn àmọ́ àwọn àtírẹ́sì nínú indọ́sítírì yẹn ẹ kàn dé bá tuntun déédéé rí wọn ni wọ́n á tún lọ káwúsá àti Fúlàní sínú múfì wọn náà ni. Wọ́n lè ṣe ilé ayé ara wọn láì ṣàtàṣe ọmọbìnrin yìí ẹ̀dẹ̀ máa sáré ẹ̀kú ní torí orí ti dá ó ti dáná. Ìgbà tí ìyá ẹ̀kú mélòó nínú yín ló pè condolence ó lóun wọ depression mélòó nínú yín lẹ bọ́ síta pé pray for Funke Akindele o. Marriage ẹ̀ second marriage tún break kò sí èébú tán lórí social media àti wọ gist lover kò sí ìkọ́tà ìṣetán ọmọ ọkọ ẹ̀ ó bọ́ síta ó ṣoríṣiríṣi ìwọ gist lover ẹ̀ náà ló gbé kò sí ìkọ́tà ìwí tán ó ti burú jù kò náìsì ṣùgbọ́n Funke ìwọ náà wà ń bì jẹ́ ká sòótọ́ fún ẹ. mo mọ̀ wípé wọ́n ti kọ́ ẹ lóró gan ni ó ti sán mọ́ wọn lọ́wọ́ ojú ẹ ti dájọṣẹ lọ ìwọ go ran anybody because wọ́n dá ẹ lóró wọ́n kọ́ ẹ lóró má ṣe bẹ́ẹ̀ sister mi be calm down kì í ṣe pé gbogbo àwọn colleagues ẹ náà ló ní bá ṣe àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó bá rí wípé wọ́n bẹ́ẹ̀ ṣe báwọn ṣe tó bá invite ẹ sí party occasion ìwọ náà máa jẹ́ wọn ní hòhò ṣùgbọ́n má jẹ́ kó pọ̀ jù ní torí wọ́n á sọ ẹ́ lẹ́nu ìsọlẹ́nu ni wọ́n ẹni ègbé ló pọ̀ jù láàrin wọn tó bá níbi tó ń gbé ó jìnnà síbi tó ti kó tó débẹ̀ wọ́n á ti parí it's not an excuse my sister it is not an excuse. Èèyàn kúrò ìlú òyìnbó tó ń bọ̀ wá sí Nàìjíríà táwa ṣe patí táwa pọ́n àwọn ọ̀rẹ́ ẹbí arálé táwa tá ra tíkẹ́ẹ̀tì tá fi ẹ̀mí sọ́nà àbí kékeré ìrìn àjò wà ní tá travel látàbúrọ̀dù bí tá lọ yí àwọn èèyàn sí Nàìjíríà àwọn èèyàn kúrò Nàìjíríà táwa yí àwọn èèyàn sí lábúrọ̀dù níbí so within ipò ìwà Nàìjíríà tó o bá fẹ́ lọ sí patí yẹn kò sí nǹkan tó stop ẹ pé kó má lọ ìwọ náà stop ẹ.
jẹ́ wọ́n á sọ fún ẹ Funke Akindele tí ò bá wá farabalẹ̀ àwọn eléyìí wọ́n á fẹ́ tako sáṣọ àlẹ́ o wọ́n á fẹ́ sọ ẹ́ lórúkọ tó kì í jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ṣoríṣiríṣi fún ẹ ìwọ ló mọ̀ tó bá wá sọ wípé kinní níbi tí Ọlọ́run wá gbé ẹ dé sìn God has crowned all your efforts with success. Funke Akindele, calm down learn láti bá àwọn èèyàn ṣe àwọn tó bá ṣe ni bá wọn ṣe bó ṣe mọ límìtì ẹ yẹn jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ má jẹ́ ó kọjá bẹ́ẹ̀ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n dípẹ́ wá lọ ń pè é ẹ wá lọ ń kọ kọ́mẹ̀ntì sábẹ́ sẹ́ṣọ̀n ẹ wá ní ọmọ ọkọ ṣoṣo tó jìṣẹ́ jìyà nínú nígbà tẹ́ ti búbúbú àbí èyí industry ẹ mọ bẹ́ ṣe wọ́ kò sí this lover kò sí ìkọ́ tẹ́ ẹ fi ṣe ìgbà tó tún lóyún tó tún bàjẹ́ kò sí ìkọ́ tó gbé tán wọ́n fi ṣí ẹ́ àló láyọ̀ gist lover tó bá jẹ́ aláyọ̀ ni tó wà sífù kan tó mọ nǹkan tó ń pè ní ayọ̀ tí ò ń ṣe pé bóyá o wà lórí ìdùbúlẹ̀ ẹ̀sán tó ti ń jẹrà síbì kan àbọ̀ ti kàn dẹ́ẹ̀mẹ́ sí prison àbí kankan wà láì gbogbo torí kò sí gbogbo prógráàmù ẹ ìbàjẹ́ ṣáá láyé ni èèyàn tó bá láyọ̀ kò kí ìwọ̀nba ló máa ń wá ìbàjẹ́ ènìyàn mọ́ ó láyọ̀ gist lover àwọn tó bá ní kán ràn lọ́wọ́ táyé ẹ bá yọ á ràn wọ́n lọ́wọ́ tí ò bá yọ ó ti di ẹni bí lọ́dọ̀ yín ẹ fọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ èèyàn mélòó lẹ́yìn gan tẹ ràn lọ́wọ́ ẹ kó sì dànù Funke Akindele ìwọ náà bí calm down fọgbọ́n ṣe má jẹ́ kán sọ ẹ́ lẹ́nu nǹkan tó gbé dání nǹkan gidi ló gbé dání má jẹ́ kán bẹ́ẹ̀ yé sí ọ̀bàyéjẹ́ ni wọ́n envy ẹni gbogbo yín ní industry ìwọkíwọ tó bá wá jẹ́ colleagues ibẹ̀ tẹjọ́ art tó bá wá fi òkun bojú tó sásá bẹ́ẹ̀ nǹkan kan tó ń gbógun ti ọmọ yẹn Funke Akindele ó ní tó Ọlọ́run ó ní tó ayé tiẹ̀ tó yàn ìpín tiẹ̀ tó yàn ló ń live yẹn ó ní tó kàkà kó máa lọ sókè wàá máa lọlẹ̀ ni nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn ẹ má bínú ẹ̀ bẹ́ẹ̀ bá bínú ẹ̀ ní ga bó ṣe yan tiẹ̀ nìyẹn kádàrá tiẹ̀ nìyẹn ìpín tiẹ̀ mi ìmọ̀ bẹ́ẹ̀ yàn ti sọ fún rí kò ṣeé bínú bẹ́ẹ̀ ṣe ń wò yẹn wọ́n ń bínú ẹ̀ bó bá bínú ẹ̀ ó ní ga bó bá lára ẹ̀ ò ní ga bó bá ṣe ń bínú ẹ̀ tó ń gbógun tì í ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni ìṣòro á máa dé bá ẹ wàá máa rò pé ìṣòro yẹn from somewhere wàá máa fọkàn sí bòmíì ṣùgbọ́n ò ní mọ̀ pé ibẹ̀ yẹn ni kó o ro ibi lókàn ẹ̀yà ẹ sí bó ṣe wà yẹn wàá ní problem mi ìmọ̀ bẹ́ẹ̀ ń sọ fún ẹ rí o ṣùgbọ́n ohun tí Ọlọ́run mi mú mi rí ni fídíò yìí ti gùn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣọṣe kò síbi tí ṣe ò sí wọ́n bá wà yìí náà bá nǹkan tójú tèmi gan rí òun ló ń lọ lọ́ọ̀kan yẹn èmi náà kàn stubborn on my own ni if not ipò Ọlọ́run bẹ ní àti tèmi ṣé wọ́n fẹ́ kí dára náà dún mọ́ lónìí ni àbí ẹ fetí gbọ́ lórí social media ẹ rí oríṣiríṣi ogun ọ̀tẹ̀ gbogbo oríṣiríṣi kò síbi tí ṣe ò ti sí bá mi support brand mi bá mi subscribe sórí YouTube channel yìí bẹ́ẹ̀ ni o má gbàgbé drop your comment tó bá dọ́dọ̀ ẹ̀ bá mi share tó bá dẹ̀ lè bá mi share dọ́dọ̀ ẹ̀ Funke kì í ṣe pé for any recognition anything ṣùgbọ́n Funke máa do you má ṣe nǹkan ẹ lọ má jẹ́ kí ariwo ọjọ́ kì í pọjọ́ ariwo oṣù ìmọ̀ ipò oṣù òkìkí ìpọjọ́ oyin wáyé tiẹ̀ ni ò wáyé aláyé má ṣe show ẹ lọ má ṣe program ẹ má ṣe movie ẹ lọ má rí tiwọn rò ẹni bẹ́gi lójú igi arúwé.